Mo kí gbogbo ilé pé ẹ kú ọjọ́ mẹ́ta, ṣe dáadáa la bá yín. A kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa. Ìyáléfà yín rèé o. Mo rí pé ẹ wọ aṣọ èṣù. Bẹ́ẹ̀ni, a ṣe. Ọ̀pọ̀lọpọ̀ bá wò wá ní aṣọ èṣù. Kí ni ìyàtọ̀ láàrin èṣù àti Sátánì? Tá a lè èṣù gan? Ẹ ṣeun olóòtú. Èṣù jẹ́ ọ̀kan, ìdí tẹ́ fi rí mi tí mo fi wọ aṣọ yìí ni wípé ní on 24th tó kọjá yìí a ṣe àyájọ́ ọdún èṣù lágbàáyé. Ẹni tó dẹ̀ initiate ẹ̀ ni Ìyè Ifátóyìn Ọmọṣẹ́kẹ́ Ọ̀kùn. A ti ṣe l'Ékòó rí, a ti ṣe ní Ògùn State, àwa ṣe ti Ondo State, ìyẹn la ṣe níjẹta yìí. So our committee Èṣù is not Satan ni jẹ́ agbátẹrù àti gbogbo àgbáyé oníṣẹ̀ṣe káàkiri gbogbo àgbáyé tí a ṣẹ̀ṣẹ̀ ṣe àyájọ́ ọdún èṣù. A ní èṣù yẹn jẹ́ àwọn historical facts tó rọ̀ mọ́ pé èṣù ò kí ń ṣe Sátánì, èṣù ò kí ń ṣe Satan. Èṣù jẹ́ ọ̀kan nínú àwọn irúnmọlẹ̀ tó rọ̀ láti òde ọ̀run wá sí ilé ayé. Èṣù bàbá wa ni, èṣù ni wọ́n ń pè ní ọlá ìlú, èṣù náà ń pè ní onígbààrà. Ẹni tó máa ń pè ní onígbààrà ẹni tó ní 200 wonders lọ́wọ́, ó ní àrà tó tó 200 lọ́wọ́. Èṣù náà ń pè ní abániwá àrà tí a kò rí dá. Àwọn èèyàn yìí wọ́n sọ pé abániwá ọ̀ràn tí a ò rí dá, irọ́ ni. Abániwá àrà tí a kò rí dá. Téèyàn bá rí àrà dá, èṣù ó máa tí ẹ pé ẹlòmíì àrà ti kú mọ́ nínú, ó ní àrà ṣùgbọ́n àrà yẹn kò jáde síta. Èṣù jẹ́ abániwá àrà tí a kò rí dá. Nǹkan tó wá fà á ló fi jẹ́ wípé tí ọkọ bá káyàwó ẹ̀ mọ́ àlè, nígbà tó àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀, ìyàwó á ní iṣẹ́ èṣù ni. Tí wọ́n bá apá àbí orí lọ́wọ́ Yẹkínì, lọ́wọ́ Làwà, lọ́wọ́ Matthew àbí lọ́wọ́ James, àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ á ní iṣẹ́ èṣù ni. Àwọn kan tẹ̀ máa ń kọrin ègbé ni fún èṣù àti fúnṣẹ́ ọwọ́ rẹ̀, bàbá ti fi wọ́n re, ọmọ ti fi wọ́n re, ègbé ní fáwọn tí ń tẹ̀lé. Púpọ̀ nínú wọn dẹ̀ ní ifá. Tálẹ́ni tó máa ní ifá tí kò ní èṣù? Àbí kí nínú program tí àwọn content creator mi máa ń ṣe, wọ́n bá rí pé wòlíì kan ó bọ́mọ ìjọ ẹ̀ náà àjọṣepọ̀ tó tún fẹ́ fọgbọ́n fá irun abẹ́, á ní iṣẹ́ èṣù ni. Tí ìyàwó àtọkọ bá ń jà, tí a ní èṣù ló wọ inú ìyàwó òun, ní gbogbo nǹkan burúkú tó bá ti ń ṣẹlẹ̀ láyé báyìí, orí èṣù náà máa ń yí ilé. Nítorí nǹkan tó dẹ̀ wá fà á ni pé ní ayé Pope Alexander VI, Pope Alexander VI yìí ó bí ọmọ kan tó ń pè ọmọ yẹn ní Caesarea Borgia. Caesarea Borgia yẹn pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹni tó ń pè ní King James, ẹni tó kọ Bíbélì tó ń pè ní King James Version, tó jẹ́ pé tí à ń gbé káàkiri, àwọn yẹn ni wọ́n lò láti wá kó àwa ènìyàn dúdú lẹ́rú nígbà náà. Ṣíìpù àkọ́kọ́ wọ́n wá fi kó àwọn èèyàn dúdú lẹ́rú nígbà náà, Jesus náà kọ sára ṣíìpù náà. Àwọn British láti ọ̀dọ̀ King Elizabeth, àwọn ni wọ́n wá kó àwa káàrọ̀ àjíire ní ẹrú. Àsìkò tí wọ́n kó àwa káàrọ̀ àjíire ní ẹrú yìí, pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn tó jẹ́ ọ̀dàlẹ̀ nínú ìran káàrọ̀ àjíire nígbà náà, wọ́n fi ń ṣòwò ẹrú yìí. Àwọn British tán wá kó wa lẹ́rú, nígbà tó tó àsìkò kan, wọ́n wá sọ yìí pé kí wọ́n má tún ṣe òwò ẹrú yẹn mọ́, kó fòpin sí. Atáyé ṣe ní òyìnbó máa ló kó wa lẹ́rú o, òyìnbó tó kó wa lẹ́rú ló tún fún wa lẹ́sìn. Àwọn òyìnbó tó wá kó wa lẹ́rú British, àwọn náà wá tún ní pé ká tún fi òpin sí okòwò ẹrú yẹn, nítorí pé wọ́n kó àwọn àbá wa ní ẹrú ojúkorojú, wọ́n fẹ́ wá kó àwa ní ẹrú ọpọlọ, mental colonization. Wọ́n wá ní pé kán fòpin sí, pé kán má tún ṣe mọ́. Ẹmọgbọ́n tán dá, wọ́n wá gbé task force dìde. Àwọn náà bẹ̀rẹ̀ okòwò ẹrú yẹn tán ti ṣe, wọ́n wá gbé task force dìde pé ẹni tó bá ti ṣòwò ẹrú yẹn o, wọ́n á máa rescue àwọn ẹrú yẹn. Àwọn tẹ́pẹ́ àwọn náà bẹ̀rẹ̀, àwọn náà tún tẹ́ pé kán má tún ṣe mọ́. Àsìkò tán gbé task force dìde yìí, àwọn Portuguese wọ́n wá fọgbọ́n tún wá ṣe pẹ̀lú àwọn tó jẹ́ ọ̀dàlẹ̀ tán ti máa ń ṣe nínú ìran wa tẹ́lẹ̀. Àsìkò yìí náà wá jí bàbá wa Àjàyí Crowther náà wá jí gbé. Ìgbà táwọn Portuguese tó ń gbé Àjàyí Crowther lọ,
àwọn task force British wọ́n wá rescue ẹ̀. Ẹni tó rescue èèyàn nígbà tí ogun kóyàn ẹ mọ̀ pé ènìyàn máa wo ẹnìyẹn gẹ́gẹ́ bí olùgbàlà. Nítorí ìdí èyí ìgbà yẹn Àjàyí wà ní bí ọmọ ọdún 7 sí ọmọ ọdún 7, ó kéré gan. Àwọn yẹn àwọn ni wọ́n wá mú Àjàyí Crowther lọ, wọ́n wá brainwash ẹ̀, wọ́n kò ní ẹrú ọpọlọ, wọ́n wá gbé bíbélì fún Àjàyí Crowther kó wá gbé fún wa. Àsìkò tí wọ́n wá gbé bíbélì fún Àjàyí Crowther yìí, àbáwọn Àjàyí Crowther wá ṣe interpretation. Wọ́n pe Jesus ní Jésù, wọ́n pe Mary ní Maria, wọ́n pe Peter ní Pétérù, wọ́n pe John ní Jòhánù. At that time Àjàyí Crowther pe Satan ní Sátánì o, ṣùgbọ́n tó bá lọ wo dictionary Àjàyí Crowther ó wá yí Satan sí èṣù. Ibi tí wàhálà ti wá bẹ̀rẹ̀ nìyẹn. Gbogbo bíbélì tí wọ́n ti wá kọ èṣù sí, a rí pé ìbanilórúkọ jẹ́ ló jẹ́. Gbogbo ìwé orin tó ti kọ èṣù sí, wọ́n ti sọ pé ká sọ fún gbogbo èèyàn pé ẹ̀yin tó bá jẹ́ pé ìwé orin yín èṣù lẹ máa ń kọ síbẹ̀, ẹni kẹ́ kọ Sátánì síbẹ̀. Ẹ̀yin tó máa ń kọ ègbé ni fún èṣù, wọ́n ní kẹ́ má kọ mọ́, kẹ́ máa kọ ègbé ni fún Sátánì àti fún ìyẹn ní kẹ́ máa kọ báyìí. Gbogbo ibi tó ń fi èṣù sí yẹn wọ́n ní pé kẹ́ ṣe kí ni, pé kẹ́ yọ kúrò, torí pé láyé àtijọ́ èṣù la fi ń ṣọ́ ilẹ̀ wa. Ayé ìjókòó dé èṣù ni ó ń ṣọ́ ilẹ̀, ló máa ń jẹ́ pé kò sí wọn bí ẹnìkan dá kó wá jẹ ìgàba lórí ilẹ̀ wa. Nígbà tí a ti sọ pé èṣù kì í ṣe àbá wa mọ́, láti bẹnu àtẹ́ lù, ẹ rí i pé èṣù yẹn kò dá sí wa mọ́. Ẹ wo bó ti ṣe ń gbalẹ̀ wa lọ. Ẹ wo ẹnìkan kí forúkọ bò láṣìírí, ó kọrin, ó ní èṣù ń sunkún lálálá, èṣù ti tẹ́, kí ọdún yẹn tó parí òun ló pàpà tẹ́. Nígbà náà gbogbo àwọn ẹnikẹ́ni tó bá ti ń bú èṣù àbí tó ń bú ìṣẹ̀ṣe, nǹkan máa ń ṣe wọ́n ni, nǹkan máa ń ṣe wọ́n. Wọ́n ní pé ká má bú èṣù mọ́. Èṣù bàbá wa, èṣù is not Satan, èṣù is not Shaitan, èṣù is not demon. Ẹ ṣeun. Tẹ́ bá wò dáadáa, ṣé àwa lè sọ wípé orin kan wà tí wọ́n máa ń kọ wípé èṣù má ṣe mí, má ṣe nìkankan, ibi ó ti ń bọ̀ ni ó lọ. Tá bá fẹ́ kọ orin yẹn báyìí bò láṣẹ kọ. Ṣá sọ pé èṣù ṣe mí, kò ṣe mí ní ibi tó ti ń bọ̀. Irọ́, èṣù má ṣe mí ọmọ ẹlòmíì ni. Òṣì Àbáwádé Fáìwálẹ̀ sí ó kọrin kan ní èṣù má ṣe mí o, èṣù má ṣe mí o, àwọn tó ń bẹ́ sí ibi ilẹ̀ ni ó ṣe. Àwọn tó bá ti ń bú èṣù, gbogbo orin tó bá ti máa kọ, ẹ jẹ́ ká máa fi gbé èṣù lárugẹ ni. Ó ti yé yín nísìnyí báyìí o. Orin tó bá ti ń kọ báyìí, ó ní ọmọ Yorùbá tó ń pèṣù ní Sátánì, ọmọ àlè ní. Ẹni fọwọ́ òsì jíwèé lé bàbá kú nírú wọn. Àtayé ṣe ló sọ bẹ́ẹ̀. Àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní kọrin èṣù lóríṣiríṣi. Òrìṣàlékan ọmọ Ẹrúnmọlẹ̀, ó ní àwa lọ̀ríjínà ọmọ èṣù, èṣù ọlá ìlú is not a Satan. Nítorí ìdí èyí èṣù bàbá wa ni wọ́n ní pé ká máa bẹ̀rẹ̀ sí ní pọ́nlé, torí nísìnyí báyìí gbogbo àwọn tó ń bú èṣù nǹkan tí ń ṣe wọ́n. Bí ti bá wò. Gbogbo àwọn tó ń nífá tí ẹ mọ̀ pé kò sí èṣù máa wà bẹ́ẹ̀, gbogbo àwọn tó ń kọrin tó ń bú èṣù nǹkan máa ṣe wọ́n. Mo ṣe wà nìyẹn, torí pé èṣù yẹn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ ká lo èṣù fún báyìí, torí pé a ti bu àlè lò. Èṣù gan ló ti tó fún wa láti gbèjà wa lórí ilẹ̀ wa. Ẹ mọ̀ gbàdé lóko dé, tẹ́ pé tá bá ti lè gbé sóko báyìí, tí wọ́n lọ jalè lóko yẹn, ó máa dúró pa síbẹ̀ ni. Èṣù ni wọ́n máa ń gbé síbẹ̀. Tá bá sọ pé wájú ọpọ́n fá, ẹ̀yìn ọpọ́n fá, olùmúlọ̀tún ọlọ́kan wọn ló sì, àárín ọpọ́n ìta ọ̀run èṣù ni. Kò sí gbogbo irúnmọlẹ̀ tí kò ní èṣù. Èṣù ló kọ̀nẹ́ẹ̀tì gbogbo irúnmọlẹ̀. Bẹ́ẹ̀ bá tọpọ́ lọ́ṣù ni ẹ wà ní èṣù, bẹ́ẹ̀ pé nífà ni ẹ wà ní èṣù. Kò sí òrìṣà náà, kò sí olórìṣà, kò sí oníṣẹ̀ṣe kan tí ò ní èṣù. Ojú oníṣègùn gan wà ní èṣù. Bó ṣe wà nìyẹn. Èṣù jẹ́ point of contact gidi gan ni. Tí àbúrò bá lọ bá èṣù á jẹ, tẹ́gbọ́n bá lọ bá á jẹ. Òun náà ṣe sọ pé ọ̀bẹ́lẹ́kún sunkún kẹ́rù ọ̀bẹ́lẹ́kún. Ìtumọ̀ ẹ̀ ni pé wà empathetic in nature, àánú èèyàn máa ń ṣe. Ó ti yé yín sí bẹ́ẹ̀ ni. Ṣé bí wọ́n ṣe wá kọ Bíbélì tó fi sọ pé a rí nínú Bíbélì pé Ọlọ́run gbé Jésù lọ sórí òkè kan, pé èṣù fẹ́ ti Jésù bọ́lẹ̀ láti. Sátánì ni wọ́n sọ, kì í ṣe, because ìgbà wọn ni èṣù ti wà more than 450,000 years. Ìgbà wọn ni Jésù ṣẹ̀ṣẹ̀ wà. Mo máa sọ fún wa pé Adam and Eve 6,000 years. Èṣù dẹ̀ ti wà 450,000 years. So báwo náà ṣe máa gbé àbúrò lérí ẹ̀gbọ́n? Ẹ̀rí pàrífín ni, àrífín lè yàgbẹ́ ni. Ó dà, tá bá fẹ́ ṣe báyìí, tá bá ní ká wò,
ṣé a wá lè máa sọ pé kí èṣù ká máa tọrọ nǹkan tá a bá fẹ́ lọ́wọ́ èṣù. bẹ́ẹ̀ ni ká máa tọrọ nǹkan tá a bá fẹ́ sílé èṣù, bẹ́ẹ̀ ni pé èṣù kò gbà wá o, èṣù dákun dábọ̀ kò fi yèdè nú o, kò fi yèdè kù, kò fi yèdè gbogbo ara. Tá bá bẹ èṣù sí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ká bẹ èṣù. Ẹ rí i pé lẹ́nu ẹ̀mọ́ta tí àwọn kan wà nísìnyí báyìí nínú ìṣẹ̀ṣe both diaspora tẹ́ pé èṣù ni wọ́n bọ from January to December. Ẹ rí i pé àṣírí àwọn tí wọ́n bá apá orí lọ́wọ́ wọn, ṣé ẹ bá orúkọ níṣẹ̀ṣe ń bẹ̀? Ẹ bá èṣù bí yìí ń bẹ̀? Àwọn orúkọ bíi orúkọ Muslim, orúkọ Christian lè máa gbọ́. So àwọn ọmọ èṣù wọ́n ti parọ́ mọ́ wọn, àwa ọmọ èṣù là wá, àwa dà àwa rèé. ọ̀dà ṣé èèyàn wá lè mọ téèyàn bá bímọ ń sìn Bẹ́ẹ̀ni. ṣó lè pọ̀ mọ́ ẹ lọ́mọ èṣù. Bẹ́ẹ̀ni tó bá dá ifá ẹ̀, tó bá jẹ́ pé ifá tó bá mu, tó bá jẹ́ pé ifá irú ọ̀sá ló gbé kí èṣù gbà, irú ọmọ tó bá pèsè ìtayéwò ẹ̀ pé ọ̀sá ó gbé ní, wọ́n lè sọmọ yẹn ní èṣù bíi, wọ́n lè sọmọ yẹn ní, wọ́n lè fi èṣù kún orúkọ ọmọ yẹn, ẹni orúkọ tó bá fẹ́ sọ wọ́n lè fi èṣù sí. Bẹ́ẹ̀ni tá a bá fẹ́. àwọn agboolé kan wà tó jẹ́ pé èṣù náà kàn lẹ̀ ń bọ níbẹ̀. Ṣé mọ̀ pé àwọn kan wà tó jẹ́ pé nínú ilé wọn babaláwo ni wọ́n, ifá náà kàn lè máa ń dá ń bẹ̀. Àwọn kan wà tó jẹ́ pé nínú ilé wọn balúwayé ni wọ́n kàn lè máa ń ṣe ń bẹ̀. Àwọn kan wà tó jẹ́ pé nínú ilé wọn bàtálá ni wọ́n kàn lè máa ń ṣe níbẹ̀. But àwọn kan wà oníkálukú ni òrìṣà irúnmọlẹ̀ wọ̀nyí ló tẹ gbogbo ìdílé dó. Òun ló fi dẹ́ pé kò sí competition, kò sí pé àìṣe ń bára wa jà lérí pé abaláwo lèmi, olórìṣà lèmi. Kò sí ẹni tó tẹ fágan tẹ́ pé kò sí òrìṣà kan tí ó bá jáde ní gbójú, àbí mo parọ́? Bẹ́ẹ̀ni. Kò sí òrìṣà kan. Irú ti tèmi báyìí nísìnyí báyìí Ọ̀ṣun ló bí ojú tó bí mo bá jáde ní gbójú. So kò sí òrìṣà kan. So ẹlòmíràn tẹ́ pé èṣù gangan ni òòṣà orí ẹ̀. Ẹlòmíràn tẹ́ pé ìdílé wa àwọn Ìjẹ̀lú báyìí tẹ́ pé níbi tí èṣù wọlẹ̀ sí báyìí ní agboolé tẹ́ pé èṣù ni, ọmọ èṣù ni wọ́n bẹ̀. Àwọn tẹ́ pé ọlá ìlú dẹ̀ ni wọ́n, àwọn ilé ẹ̀kọ́ lówó dáadáa kí everything wà òkè fún wọn, but wọ́n ti ṣe kí ni, wọ́n ti pátì, wọ́n ní pé èṣù kì í ṣe àbá wọn mọ́. ọ̀dà gbogbo nǹkan tá a bá máa ṣe ń sìn báyìí àwọn ọmọ Yorùbá èṣù ní ká máa bẹ̀ lọ́wọ́ ẹ̀. Èṣù ní ká máa bẹ̀ lọ́wọ́ ẹ̀, ká máa tọrọ kan lọ́wọ́ níbo wá èṣù. ni ká gbé Jésù sí. Kí ló kàn wá pẹ̀lú Jésù? Kì í ṣe ọmọ Jésù náà, kò sí lè tó kàn wá pẹ̀lú Jésù. Ni mo ti sọ lẹ́ẹ̀kan yẹn, King James version Bíbélì, King James version Bíbélì, King James gangan ó bá ìyá ẹ̀ ní àjọṣepọ̀, ó kò bá sùn fún ìyá ẹ̀. King James ẹ lọ Google ayé ti lu jára, King James adófòrò ni ó máa ń dó ìdí ni. Òun ló kọ King James version, ibi tó yẹ káwa ti máa bira wa léèrè ká jẹ́ kó rí wa pé wọ́n sọ náà, wọ́n ní pé ní àwọn tó máa ń lọ sí Israel tó máa ń lọ lọ́dọọdún yẹn, wọ́n ní pé kíní yẹn ti wà ń bẹ̀ tẹ́tẹ́lẹ̀, wọ́n nígbà tó ti parẹ́ for tourist sake, torí àtẹnujẹ wọ́n wá tún gbé padà síbẹ̀. Gbogbo àwọn tó máa rí pé ibí ni Jésù ti ṣe kíní kan, wọ́n ẹ̀ṣẹ̀ gbé síbẹ̀ ni, ó ti wà ó ti parẹ́, wọ́n ẹ̀ṣẹ̀ tún gbé padà síbẹ̀ ni. Títí wọn nìyẹn, kò sí lè tó kàn wá pẹ̀lú ẹ̀. Tá bá dàgbàdàgbà tá bá débi àgbáre lónìí, àwọn baba ńlá wa la máa rí ní ibi tá à ń lọ, a lè rí Jésù ń bẹ̀. àbí ti báwo. Ẹ lè rí òyìnbó, àti pé gan ẹ rí i pé níbi tí ẹ pé ọpọlọ wa àti ní mental colonization ni pé ẹ wo fọ́tò ẹni ẹlẹ́ni tó actor tó máa ń gbé, actor ni èrè Jésù tẹ́ ẹ̀ ń wò yẹn tó máa ń gbé káàkiri gbogbo churches yẹn, sọ́kọ̀ Jésù sí yẹn. Ẹ̀rọ àwọn churches kankan tẹ́ pé wọ́n máa gbé Jésù síbẹ̀. Ẹni yẹn kì í ṣe Christian, kì í ṣe Muslim, atheist ni. Ó ní kó má gbé fọ́tò káàkiri mọ́. Ẹni tó pọ̀ heart, ẹni tó pọ̀ mọtí, ó máa fa nǹkan. Tó bá wo kí ni behind the screen Jesus Christ of Nazareth fíìmù tó ṣe, onífàájì ni. Ó ní pé wọ́n dẹ̀ gbé fọ́tò káàkiri. Àwọn gangan ni idol worshipper. Àwa kì í worship idol, a máa ń venerate, a máa ń bọ àwọn òrìṣà wa ni. Tá bá wò dáadáa gẹ́gẹ́ bíi wípé kẹ́ tó di ọmọ oníṣẹ̀ṣe finally ẹ ti lọ àwọn oríṣiríṣi churches dáadáa. Ibẹ̀ Deeper Life náà bí mi sí. Kí ló wá dé tí Deeper Life wá fi di abọ̀rìṣà? Deeper Life. Ẹni tẹ́ jẹ́ Deeper Life tẹ́ fi wá di ẹni tí ń ṣe ifá tí ń ṣe gbogbo ẹ̀. Nǹkan tó ń pè ní pé àwa ti jí ni, ṣé mọ̀ pé àsìkò tá a wà yìí, ṣé mọ̀ pé ayé rí roboto ni. Ayé yẹn ó máa ń yí wá, á tún yí lọ, á yí wá. Àsìkò títọ́ ti yí wá báyìí, mosaic age la wà yìí. Àsìkò ẹ̀rí pé everybody kàn ń jí,
ṣé kò yà yín lẹ́nu pé àwọn tó wà nílùú òyìnbó gbogbo wọn ti fẹ́ jí tán àwọn tá a ṣe wà ní Ìbàdàn ṣe ń lọ church. ṣé church lọ dání. Jésù Kristi ò lè fèsì wọ̀. bí ti báwo. ẹ wo gbogbo àwọn itú tán pa káàkiri ẹ wo wọ́n ṣe máa ń jí àwọn èèyàn gbé tán ṣe ṣé ti gbọ́ pé wọ́n jí ọmọ èṣù gbé rí ẹ gbọ́ pé wọ́n jí babaláwo gbé rí abẹ ti gbọ́ pé wọ́n jí oníṣẹ́ ìkútẹ́pọ̀ ní òòṣà tó ń bọ̀ tẹ́pọ̀ tí mo fẹ́ jáde lónìí wọ òòṣà yìí tí gbólóhùn wà lóríṣiríṣi ṣùgbọ́n jẹ́ mọ̀ pé Jésù fún ara ẹ̀ ọmọ ọdún mélòó ni 33 àwọn ọmọ lẹ́yìn ẹ̀kọ́ so tó máa mú pásítọ̀ kan lónìí tọ́jú pé tó bá bẹ́ orí ẹ̀ báyìí kò sí èèwọ̀ torí pé Paul gan wọ́n bẹ́ orí ẹ̀ wọ́n bẹ́ orí Paul ni Stephen wọ́n sọ lóko ni ẹlòmíì báyìí nísìnyí wúlò ilé máa wólu bóyá Stephen ni. sọ tó wá jẹ́ Stephen so nǹkan tẹ́ ń sọ. wọ́n ti lè sọ lóko pa torí wọ́n sọ Stephen lóko pa ni gbogbo ọmọ ẹ̀yìn wọn ọmọ ẹ̀yìn gbogbo ọmọ ẹ̀yìn Jésù ikú ìyá gbogbo wọn kú. Martyrdom fífi ra ẹ̀jì fún ikú ó lóun ti mú ó ní mo ti rán yín lọ sáàárín àwọn ìkòkò ṣùgbọ́n àwọn irú mọ̀lẹ́dí tiwa ọ̀rọ̀ ọmọ níṣẹ́ fàyàtì ni wọ́n mo sọ fún yín pé Ògún ṣèbọn ṣayẹta àwọn ọmọ èṣù lónìí àwọn ẹlẹ́yẹ ká máa gé owó àwọn ẹlẹ́yẹ ká máa ní Central Bank ká máa gé owó nítorí èṣù ní ọlá ìlú ṣé ọmọ kí mo sọ fún yín pé kálukú ìdílé ló ní òrìṣà tí wọ́n tẹ̀lé so energy òrìṣà yìí máa ń wà nínú ara everybody ẹlòmíì tó bá ara ẹ̀ ń pòun ṣe nǹkan ẹ ti mọ̀ pé òòṣà yìí wà lára ẹni yìí ẹ máa ráwọn ọmọ kékeré tó máa mú bátìrì méjì tó máa mú wáyà tó máa kọ̀nẹ́ẹ̀tì ẹ̀ láti máa tanná ó ṣeé ṣe kó jẹ́ pé ilé Ṣàngó lọmọ yẹn ti wá ó jẹ́ kékeré pé òrìṣà orí ẹ̀ Ṣàngó ni ṣùgbọ́n wọn ò bọ́ wọn ṣe irú àwọn ọmọ yẹn nísìnyí wọn á kọrí wọn lọ sí church wọn kì Ṣàngó yẹn bá ní pé ọmọ tẹ́ pé ẹmọ káwọn China bá ti kékeré wọn ti kọ́ àwọn ọmọ wọn ní nǹkan wọn máa ti discover òrìṣà yẹn wọn máa bọ́ wọn á dẹ̀ máa ṣe nǹkan yẹn á dẹ̀ máa jẹ lọ ṣùgbọ́n àwọn ti tiwa irú ọmọ tẹ́ pé ó ń kọ̀nẹ́ẹ̀tì iná wọn á gbé orí ọmọ yẹn wọ church ni tó bá ti wá pẹ́ lè jẹ́ pé ọmọ yẹn nígbà tó bá máa pẹ́ tó bá máa dàgbà ó lè jẹ́ pé iná náà ó máa gan mọ́ nígbà tó bá máa pẹ́. nǹkan tẹ́ ń sọ ẹ̀sẹ̀ òye wa ni a jẹ́ wípé ẹ jẹ́ ká wo ìhà ti church lórílẹ̀‐èdè wa Nàìjíríà so ta ló wà lójú ọ̀nà nínú àwọn oníṣẹ̀ṣe àtàwọn tó ní church. ṣé rí àwọn ṣọ́ọ̀ṣì wọ́n ṣe ń convert èèyàn lọ ṣọ́ọ̀ṣì ni. bí ti báwo. ilé làwa wà àwa oníṣẹ̀ṣe báyà convert à ń revert ni ó dàbí pé ibi téèyàn àwọn baba ńlá wa fìdí yín sí pé ibà ìjókòó sí ibẹ̀ má kúrò ń bẹ̀ o but nígbà tí bàbá kúrò ń bẹ̀ òun ló dẹ̀ fìyà jẹ wá torí àwọn baba ńlá wa rí pé iṣẹ́ àgbẹ̀ ó ní pé iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ ó máa jalè ẹ mọ̀ pé iṣẹ́ àgbẹ̀ oúnjẹ wà nínú ilé ibi ò pa wá ṣe ọ̀dà sáà mẹ́yẹn ẹ rí pé ilẹ̀ wa ilẹ̀ ọlọ́ràá ni ṣùgbọ́n nígbà tí wọ́n wá gbé aṣá nìkan kéré ló ń jọ wá lójú ojú kòkòrò olè ló ń pa wá àwọn tó jẹ́ pé ọ̀dọ̀ wọn irú àwọn kan báyìí irú Saudi Arabia kò sí odò ńbẹ̀ irú aṣá ìṣẹ́pẹ̀ lè sọ kó ràgbàdo kan síbẹ̀ kó wù wọ́n máa fi máa wúre fún wa wọ́n máa fi bẹ̀ wúre fún wa so àwa la wà lójú ọ̀nà ojú ọ̀nà la wà àwa ti yà kúrò a tún wá padà wá ni òun náà ń pè ní revert kì í ṣe convert revert pípadà wá aṣáko wá kárí ilé àpadà wálé. àwọn oníṣẹ̀ṣe ni wọ́n ti revert ní tiwọn. àwa ti wà lójú ọ̀nà yẹn tipẹ́tipẹ́ àwọn bàbá wa tó wá tàn wá lọ sí chọ́ọ̀chì mọ́ọ̀sì so àwa ti wá sọjí àwa ń padà wálé ibi táwọn abáńlá wa wà òun là ń padà sí àwa ń pe àwọn èèyàn padà wá sílé kì í ṣe pé ẹ̀ṣẹ̀ ń convert ni àwọn Christianity ló ṣe ń convert. tọ́pọ̀lọpọ̀ bá ń gbọ́ nǹkan tẹ́ ń sọ yìí sọ́run ni mo wò pé ẹni ọmọ nǹkan tí ń sọ. kàn sọ bẹ́ẹ̀ pé mi mọ̀ nǹkan tí ń sọ nínú èmi àti wọn nísìnyí báyìí láti Èkó kọjá kájọ wọ mọ́tò lọ sí ní north káwọn wọ mọ́tò kọ́kí mo lọ north kọ bẹ́ẹ̀ àwọn làyà wọn máa já wọ́n á dẹ̀ máa pe Jésù 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 nínú chọ́ọ̀chì yẹn wọ́n ṣe pa àwọn pípọ̀ yẹn ní ọ̀wọ́ ńgbà yẹn wọ́n pe lórúkọ Jésù 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 àní Jésù Kristo lè fèsì wọ̀. Jésù Kristo lè fèsì wọ̀. kò lè fèsì wọ̀. ọ̀dà nínú Èṣù àti Jésù táwa. Èṣù lèmi gbàgbọ́. táwa lọ lágbára jù. Èṣù lágbára ju Jésù lọ. èkó lágbára ju Jésù lọ tó bá lọ bẹ tó bá bọ Èṣù ní ìsìn tó bá nídìí nǹkan lẹ́yìn pé tó fẹ́ gbẹ́bọ nígbà míì wọ́n máa béèrè pé ṣé Èṣù ló gbà ẹni tí tó bá ń ṣe èèyàn wọ́n lè sọ pé ìdí Èṣù ní kẹ́ gbẹ́bọ yìí lọ ó ti yẹ yín nísìnyí báyẹn Èṣù máa bá èèyàn ṣe nǹkan tí èèyàn fẹ́ tẹ́ bá wo nínú Èjì Ogbè ṣẹ́ ń gbọ́
ó ní àbẹ́dé awo olúkira adíá fún olúkira olúkira tó ti ń ṣòwò àṣetì lọ́jọ́ láéláé ẹbọ làwo ni ó máa ṣe ṣe rí olúkira yẹn òun náà máa ń pè ní stockfish olúkira yẹn ó jẹ́ swordfish ẹja tó ní ìdà nímú yẹn tẹ́tẹ́lẹ̀ kò sí ìdà nímú ẹ̀ àwọn ẹja kéékèèké wọn máa ń rẹ jẹ gan ó wá mú kan méjì ògbókaláwo lọ èṣù ni wọ́n bá bẹ̀ lọ́wọ́ ẹ̀ èṣù ló bá parí ẹbọ yẹn èṣù yẹn ló wá gbé sword yẹn sí imú ẹ̀ swordfish òun náà pè ní ẹja olúkira so láti gbà yẹn gbogbo ọ̀tá tó bá ti kọjá lọ́nà ìbá máa fi ìdà imú ẹ̀ yẹn a máa fi bẹ́ wọn èṣù ni ó ti yé yín sí bẹ́ẹ̀ yẹn abániwáàrà tí a ò rí dá ó máa ń sọ olórí burúkú di olóríire bẹ́ẹ̀ ni òun ló fi jẹ́ pé kò sí ifá èṣù máa wà ó ti yé yín nísìnyí báyìí bẹ́ẹ̀ ni lẹ́yìn gbogbo nǹkan bá ti dàrú pátápátá bí nǹkan ti lọ bẹ èṣù bẹ́ẹ̀ ni lẹ́yìn bá ṣe ìràn gan tó pé o bí ọlọ́jà lè lọ́jú ìkọ̀ èèyàn wọ́n máa ń gbé kéèyàn lọ bẹ èṣù lọ́wọ́ ẹ̀ èṣù ájà èṣù lágbára gan èyí tó máa sọ pé èṣù lágbára kò ní ìgbàlà yẹn àwọn ọ̀rọ̀ yẹn wọ́n ní ká máa sọ mọ́ èṣù lágbára kò ní ìgbàlà wọ́n máa ń sọ wọ́n ní pé ká má sọ mọ́ kí ló dé sọ bẹ́ẹ̀ kì í ṣe ọ̀rọ̀ tí ó darí fín ni èṣù lágbára ó dẹ̀ ní ìgbàlà èṣù lágbára ó ní ìgbàlà ó ní ìgbàlà ó lè ṣòro téèyàn bá ń kojú ogun èṣù máa gba ìwọ̀n là ó ní mo sọ fún yín swordfish yẹn ẹja olúkira yẹn èṣù ló jẹ́ kí Elédùmarè fi sword yẹn símú ẹ̀ ló fi jẹ́ pé ó fi ń kọ́ọ̀tì gbogbo anybody tó bá kọ̀wé ẹ̀ ó ní olúkira tó ti ń ṣòwò àṣetì lọ́jọ́ láéláé ẹbọ làwo ni ó máa ṣe ǹjẹ́ abẹ́ màmá dé ò wá wo olúkira ẹ̀là màmá jẹ́ ìṣòwò àṣetì láyé ń bí àbẹ́ òde ò awo olúkira níṣòwò àṣetì. a jẹ́ wípé tabaníkà wò sí ṣe ìgbésẹ̀ wo lẹ́yìn ṣe lórí ọ̀rọ̀ church nílẹ̀ Káàárọ̀-o-jíire ń sìn débi wípé ọ̀pọ̀lọpọ̀ àmọ́ gbàdúrà àwọn adé fáyà kéṣù fáyà dẹ́fù fáyà kí ni nǹkan tẹ̀yìn ṣe. ẹni pé dìímọ̀ tó ṣe ń ṣe ni kinní yẹn ṣe ń backfire ni gbogbo wọn ṣe sọ pé gbèsè kò tèṣù mọ́lẹ̀ ti ráwọn ìjàmbá àjálù ibi tó ń jálò ní orílẹ̀-èdè wa àwọn wo ló ń jálò ṣé àwọn wo ló ń jálò gbogbo àwọn nǹkan táwọn oníkèké máa ń ṣiṣẹ́ ti jẹ́ àjálù ibi kó já mẹ́ bíi pé kán lọ sí confession kan ní pé kinní wọn àbí kán ní pásítọ̀ kan wọ́n jí gbé àbí jíò kan àwọn jíò gan wọn lè rìn lójú ọ̀nà òfurufú náà ti ń rìn àwọn ọmọ ìjọ tó ń rìn lójú ọ̀nà kí ló máa ń gbẹ̀yìn wọn tó bá ti jí wọn gbé so gbogbo dáì èṣù gbé gbogbo agbára tó wà nínú omi tó wà nínú ilẹ̀ àti tó wà nínú afẹ́fẹ́ agbára afẹ́fẹ́ ni wọ́n fi ṣe plane tó gbé plane sókè àwọn òyìnbó the fast technology wọ́n ti gbàràdá wọ́n ti ṣe plane ìwọ ọmọ ya òrìrì òjòkó síbẹ̀ ó sọ pé agbára tó wà nínú omi ó yá máa kú ó yá máa kú ok agbára tó wà nínú iná àwọn òyìnbó lónìí wọ́n ti ṣe solar báyìí wọ́n ti ṣe oríṣiríṣi nǹkan reverse technology àwọn ọmọ Ògún nísìnyí gbogbo agbára tó gbogbo kinní kan agbára ó yá kinní kan ó yá ẹ máa kú Ògún ló ṣe ṣakabula o àwọn òyìnbó ti ṣe AK-47 AK-49 ìwọ ti jókòó pa síbẹ̀ ẹ sọ AK-47 ẹ sọ ṣakabula di AK-47 àwọn òyìnbó àwọn Ògún ṣe ayẹta àwọn òyìnbó ló tún máa ń ṣe bulletproof reverse psychology reverse engineering àwọn nǹkan táwọn abala wa ti ṣe àwọn òyìnbó gbàràdà wọn tí wọ́n ti ṣe fún wa tí ẹ káwọn máa ṣe àbí àwọn ìgbà tó sọ pé Ògún òwò kẹbẹrẹ bíi ìjà aṣọ òfì wa ṣáwọn òyìnbó ló bá wa ṣe lónìí àwọn China máa ti ń ṣe aṣọ òfì wọ́n máa ti ń ṣe àǹkárá dábàá tún ní pọ́ọ̀tù ẹ̀wà tí kò ti China yẹn gan la tún láìkè ẹjọ́ kí ló ṣẹlẹ̀ sí àwọn ìyá kan wà tó jẹ́ pé ní agboolé wọn aṣọ òfì náà máa ń hun àwọn ọmọ wọn ti kó kinní yẹn pàǹdùkú yẹn wọ́n ti lọ kó dànù wọ́n ń wáṣẹ́ kiri báyìí kí ni nǹkan tó máa ṣẹlẹ̀ tí wọn ò jẹ́ kí wọ́n lè máa ṣaṣọ òfì yẹn lọ wọ́n ṣe ń wáṣẹ́ kiri báyìí. láwọn ọmọ wọn. bẹ́ẹ̀ ni Ifá jẹ́ kó yé wa nígbà tí Ọbàtálá wọn ló kọ́kọ́ gbẹ Òwú yẹn yé mọ̀ ó yàwó ẹ̀ wọ́n á fi hun aṣọ àwọn tó bá jẹ́ ọmọ ilé Ọlọ́bàtálá tó yẹ pé aṣọ òfì àtẹ́pẹ́ wọ́n hun aṣọ òfì lónìí
ó ṣe é ṣe kẹ́kẹ́ púpọ̀ nínú wọn ọmọdé lọ́bàtálá ni wọ́n. Ǹjẹ́ lónìí nísìnyí báyìí àwọn agbélé tó ti wá aṣọ òfin yẹn ǹjẹ́ ó ṣe exist? Ẹni mẹ́mọ̀ sọ pé lóòótọ́ lè ní o grandpa mi máa mi aṣọ òfin náà dẹ̀ máa ń wo ẹ̀yin dẹ̀ ń wáṣẹ́ kiri ẹ̀yin tọrọ owó kiri tẹ́ máa fi jẹun. Àwọn ìran yín dẹ̀ ti ń wọ aṣọ òfin. Àwọn ìran yín tẹ́ pé mo ní bàbá kan bàbá yẹn kọ́nà máa fọ̀run kẹ́ wọn. Bàbá yẹn àǹtí mi sọ fún mi pé àwọn earring kéékèèké pé bàbá yẹn máa ń ṣe ń gbà yẹn. Àwọn earring yẹn máa ń ṣe which means pé goldsmith ni wọ́n. Bẹ́ẹ̀ni. Àwọn ọmọ wọn kọ́ lónìí báyìí. Ǹjẹ́ a rí ọmọ wọn tí ó lè mú irin kó fi ṣe nǹkan kan báyìí? Àwọn tó yẹ kó jẹ́ good weather lónìí báyìí àti pọ́ọ̀tù ilẹ̀kùn tá a fi ń ṣe lé. Àwọn ọmọ Ògùn lónìí lẹ́kọ̀ọ́ jẹ́ good weather kó máa ṣe ilẹ̀kùn yẹn sí high standard. Torí pé irin àwọn kinní kan máa ń pe kinní kan ní god of iron náà. Àwọn ló ṣe irin, ṣé àwọn òyìnbó ló bá ṣe irin ni? Advanced technology wọ́n lọ ń tu rọ fún wa. Àwọn lè ká máa rọ. Àwọn máa ṣẹ́ gìtà lónìí, àwọn lè ká máa ní big sawmill ká máa gba àwọn èèyàn sí iṣẹ́. Gbogbo àwọn kinní yẹn ti wà nínú ìmọ̀lẹ̀ wa. Àwọn ọmọ Ọ̀ṣun lónìí yìí, àwọn good nurse, good doctor, àwọn ọmọ Ọ̀ṣun nìyẹn. Àwọn ọmọ Ọbàtálá gidi, àwọn ni wọ́n atúnidá tó máa ṣe, tó máa operate èèyàn, tó máa túyàn dàbẹ́ pé bóyá pé ẹnìkan ní kankan bí àbàwọ́n kan, wọ́n máa rẹ̀, wọ́n máa ṣe. Àwọn tẹ́ pé wọ́n ń to egun lónìí, orthopedic tẹ̀sẹ̀ náà rí ìdí tó yẹ pé ewé kan náà máa já tẹ́sẹ̀ èèyàn bá kán tó máa sọ̀rọ̀ sí bọ̀dé nísìnyí wọ́n ti ń gé ẹsẹ̀ torí àwọn àṣírí wọn yẹn ó ti sá pamọ́. Kí wàá ní nǹkan tí a máa wá ṣe báyìí tó yẹ pé yóò gbé èṣù lékè ní Nàìjíríà nílẹ̀ Yorùbá? Nígbà tó ṣẹlẹ̀ ni pé kí gbogbo wa ká máa bẹ̀rẹ̀ sí gbogbo nǹkan tó bá ṣáà ti máa ṣe iná kẹ́kẹ́ ká máa bọ èṣù dábàá ti ní rẹ́rìn a máa rẹ́rìn. Ṣé pásítọ̀ náà lè bọ èṣù? Ó lọ bọ èṣù. Ẹ mọ̀ pé àwọn báyìí belief tán fún ẹwọn tán fún everybody báyìí ni pé nǹkan tí mo sọ báyìí pé ọ̀rọ̀ àpáàdé ni mo lè fi mí sílẹ̀ dẹ́kin ọmọ mi ọmọ iná ẹ má bá tèmi àkàtà yẹ́rì ẹ má fi jáàná máa tírẹ́tì mi ọmọ iná ọmọ Ṣàngó bàbá tèmi àkàtà yẹ́rì ni èmi ò bá yín lọ paradise mi tẹ bá yín lọ ọ̀rọ̀ àpáàdé mi bá yín lọ náà jáàná mọ̀ ọgbà ìtẹ̀rọ Elédùmarè ni èmi ń lọ ní àjùlé Ìkin ní ìwà àrùn níbi tí olú ọ̀run wà ó ti yé yín ibi tí àjàlẹ̀ ọ̀run wà torí pé Elédùmarè ni olú ìwà ọ̀run Ọbàtálá ni mo pè ní olú ìwà ayé òun náà ṣe ń pè wá ní ọmọ tí olú ìwà bí we are the choosing generation àwa ni ìran tí a yàn so èmi ò bá yín lọ sí àwa ti level títí wa ti kọjá ká máa ronú bẹ́yìn ṣe ń ronú pé ọgbà ọ̀run àpáàdì kò sí kan tó pè lọ́run àpáàdì ó fẹ́ fi tún yín jẹ ni o. Bí ṣe báwo? Àwọn òyìnbó ló ń gbé ọ̀run àpáàdì yẹn wá fún yín kò sí kan tó pè ní ọ̀run àpáàdì irọ́ ni gbogbo ẹ̀ kò sí kan tó pè ní paradíṣe ọ̀run àpáàdì bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ọgọ́tẹ́ bá ti kú tán bá ti sin yín wọ́n máa padà lẹ́yìn yín wọ́n máa sọ pé máa lọ fèsì ìdájọ́ lẹ́yìn ikú ìdájọ́ ibi tí wọ́n darí yín sí yẹn kọ́ lẹ̀ ń lọ ọgbà ìtẹ̀rọ Elédùmarè lẹ̀ ń lọ níbi tá a ti ń jayé ogbó tá a ti ń jayé atọ́ níbi tẹ́ pé ìwọ̀n kì í kú ní kékeré ẹ wo bí àwọn èèyàn ṣe àwọn yúùtù ṣe ń kú ẹ wọ àwọn pásítọ̀ tí wọ́n ti pè 50 years wọ́n ti pè 40 years tán ṣe ń kú àwọn tẹ́mi wọ́n ṣe ń gùn lónìí ni àwọn GO torí pé medical check up wọn lóyìnbó náà ti ṣe ẹ ṣẹ́ẹ̀kì lọ́kàn àwọn tẹ́mi àti ní bá oògùn bẹ̀ most of àwọn pastors wọ́n wà lórí oògùn tó ń lo oògùn ẹlòmíì tí ó bá ti máa lo oògùn ti kíní á máa lo oògùn ti bí àbí kó máa lo oògùn ti ẹ̀jẹ̀ ríru àbí kó máa lo oògùn ti ṣúgà kó wá sí di oògùn kan wá búra pé wọn ò lóògùn tó ń lò wọ́n jẹ́ máa gbòòrò oró fáwa ẹni tí ara ò yá ẹni tí yẹ pé nǹkan báyìí ló ń ṣe tí yẹ kó lọ sí hospital kan dictate àwa ọmọ tájọ oníṣẹ̀ṣe ó yẹ ká ti ní nǹkan tá fi ń dictate nǹkan tó fi ń diagnose ó yẹ ká ti ṣiṣẹ́ débẹ̀ pẹ̀lú pé nǹkan tó fi ń ṣe àyẹ̀wò nǹkan tó ṣèyàn nínú ara ókè nísìnyí mẹ́ta bá lọ sí hospital pé nǹkan báyìí ló ń ṣe wá àwọn ewé àtegbò tá lè fi ṣe nǹkan yẹn tá lè fi wòsàn ti wà tó yẹ ká máa lò wọ́n gbọ̀dọ̀ máa gbé òróró fún yín àti omi nígbà tó pẹ́ ẹlòmíì awúkọ́ ẹ̀kọ́ yẹn ló máa pa church la máa lọ ẹni tó yẹ kó wà lọ hospital àwọn máa gbé lọ sí church a lọ dó sí church ẹni tó ní stroke wọ́n gbé lọ church náà ti tọ́jú ẹ̀ ẹ jọ kí ni ìtumọ̀ ẹ̀.
nǹkan tó ṣẹlẹ̀ ń sìn ni wípé a jẹ́ wípé ẹ lè jẹ́ kọ́ ọmọ yín kankan lọ church. àwọn ọmọ mi yìí kò bí mi bí sínú church. Kò dẹ̀ lè lọ church. Kò lè lọ church mo ló ti fẹ́ rí church mi bí sínú church wọ́n ti ṣètàyé wọn fi ṣẹ̀ṣẹ̀ tẹ ọpọ́n. Church kẹ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀. ká ní pé church mo ń lọ ni ọ̀tá mi á ti lọ. Bí ti báwo. Ìgbà tí mo síkì church gan lè gbà mí là church máa reject èèyàn tó máa ti lù ẹ́ wọ́n máa reject èèyàn. báwo ni wọ́n ṣe reject èèyàn. àwọn bàbá kan wà tẹ́ pé wọ́n sì wà tẹ́ pé diabetes ló pa wọ́n or hypertension stroke ló pa wọ́n ẹ̀mọ́ káwọn bàbá kan wà tó jẹ́ pé pastor church ni wọ́n tán ti retire ǹjẹ́ church tó rántí wọn lónìí mọ́. tẹ́ pé àwọn dáàdì tó máa ń gbé làwọn bí àwọn Methodist church yẹn àwọn dáàdì tẹ́ pé wọ́n máa ń tẹ́ pé bíṣọ̀bù ni wọ́n tó máa ń tẹ́ pé wọ́n máa ti retire mélòó ni nínú wọn ni church tó rántí. And another thing tí mo tún fẹ́ sọ tí mo tẹ̀ tún máa ń sọ ni pé àwọn Methodist báyìí àwọn ìyá tí wọ́n dá owó Wesley University ǹjẹ́ arọ́mọ Methodist kan tó lè lọ sí Wesley University lọ́fẹ̀ẹ́ pé àwọn parents mi ti lọ bẹ̀ o ó jẹ́ identity fún mi láti lọ àwọn wo ló wà ní ìkíyà Wesley University yẹn tó ń gbowó bẹ̀ àwọn ọmọ olówó ló lè lọ bẹ̀ àwọn tẹ́pẹ́ ìyá wọn àti àbá wọn ló dá owó yẹn wọn lè lọ sí Wesley University Methodist Church Bowen Church ńkọ́ Bowen University ńkọ́ àwọn Baptist Church àwọn bàbá àti ìyá Baptist ń gbà yẹn ǹjẹ́ ọmọ wọn lè lọ sí Bowen University lọ́fẹ̀ẹ́ báyìí àwọn ọmọ CAC nígbà náà Joseph Ayọ̀ Babalọlá yìí wọ́n ti lọ bàbá Joseph Ayọ̀ Babalọlá gan-an àwọn ọmọ ẹ̀ gan àgbòrò wọn mọ́ ǹjẹ́ ìjọ gan ṣé Joseph Ayọ̀ Babalọlá yẹn tó ń sọ orúkọ bàbá wọn yẹn ǹjẹ́ a rí àwọn ọmọ wọn gan tó lè lọ síbẹ̀ lọ́fẹ̀ẹ́. àwọn Catholic Church àwọn universities wọn ǹjẹ́ a rí àwọn ọmọ tó lè lọ síbẹ̀ lọ́fẹ̀ẹ́. àti ẹ̀yin ìyá wa àti àbá wa tẹ́ni káwọn ọmọ yín lọ máa ṣe fada káwọn ọmọ yín lọ máa ṣe sista àwọn pope yẹn wọ́n ń dán àwọn ọmọ yín látẹ̀yìn wọ́n ń bá wọn sùn ẹ ti rí àwọn gay àtàwọn lesbian tó wà nílùú òyìnbó tó ti lọ ń fẹ́ra wọn bẹ̀ background àwọn ọmọ Catholic ẹ̀yin ìyá yẹn àti bàbá yẹn ìkà ni yín ẹ̀yin àti bàbá àti ìyá àṣẹ Elédùmarè ní pé tó kọ́kọ́ ti ìyàwó kan bára wọn lájọṣepọ̀ wọ́n dẹ̀ bímọ ẹ̀yin bímọ ẹ̀yin ìfẹ́ jẹ́ káwọn ọmọ yín bímọ ìkà ni yín Paul tó ní pé òun fi ra òun ó tẹ́ra ẹ̀ ní ọ̀dá wọ́n pàpà bẹ́ orí ẹ̀ náà ni kí wá ní gé ní ìtumọ̀ ní pé ẹ máa jẹ̀yà láyé máa lọ gbádùn lọ́run ta ló dọ̀rùn rí ṣáwọn jí oyin jẹ̀yà wọ́n lo mọ́tò gidi wọ́n ń gbélé gidi àwọn ọmọ wọn lọ skul nílùú òyìnbó ẹ máa rán àwọn pásítọ̀ kan tí ń lo jẹ ifá ẹ̀yin jókòó pa síbẹ̀ ẹ̀yin retí pé ìjọba ọ̀run kan bì kan bàbá Kúmúyì ọmọ ẹ̀ Jeremáyà jọmọ Jamaica ló fẹ́ tó ṣe irun tó ṣe gbogbo ẹ̀ ìwọ kì í jókòó síbi kan ṣe sọ pé lẹ́yìn ikú ìdájọ́ ló kù wàá kàn kú tú ẹ́. a jẹ́ pé kí wàá ní pàtàkì chọ́ọ̀chì gan. àwọn tó ṣe lọ bẹ àwọn ló mọ ètò ìkọ́ ló fi ń dẹ́rù bá àwọn yẹn náà ní ọ̀run àpáàdì pé lẹ́yìn ikú kejì ikú àkọ́kọ́ ṣẹ́yìn ti kú rí ni. nígbà tí ẹ fi ń lọ sí Deeper Life ẹ sọ̀rọ̀ kan wípé wọ́n sọ pé Jésù ti fẹ́ dé. nígbà tí mo wà ní kékeré wọ́n ní pé rapture ti ń bọ̀ tá a bá ti gbọ́ pé bóyá pé machine kan ṣe kúkúkúkúkúkúkúkú ẹ̀yìn ọmọ ajá mo sọ pé bóyá rapture ti dé o gbọ́ ẹ sáré lọ ṣe repentance of sin a kì í fara kan yàn títí wọ́n tó bá ti gba Jésù gbogbo nǹkan rọrùn wàá rún jẹjẹ ò ní síkì ẹgbọ́n máa ṣe gbogbo everybody wá fara lẹ̀ nígbà tí mo wá 40 years náà wá ní pé end time ní gbogbo àjálù ibi end time. kò jọra wọn. kò jọra wọn wọ́n ti waste time àwọn èèyàn gan òun ló fà tó yẹ pé nísìnyí àwọn èèyàn kánjú àwọn tó ṣe pàtàkì kẹsẹ nísìnyí tẹ ṣe ń dáfá tẹ ń retí mírèkù ẹni lẹ́kọ̀ọ́ ti bí yín sí ṣọ́ọ̀ṣì náà ti sọ̀dá mẹ́wàá ní ṣọ́ọ̀ṣì afẹ́ràn èèyàn lọ sí Mẹ́kà nísìnyí ṣó ti tó owó tó fi ń tẹfá lọ sí Jerusalem ṣó ti tó owó tó fi ń tẹfá ẹ wá ṣe nǹkan máa retí mírèkù immediate mírèkù ẹni tẹ́ pé ẹ ti lọ kọ́ọ̀ṣì wọn ti korí yín sáà wọ́n ti ṣe gbẹ wọ́n ti ṣe gbá wọ́n ti ṣàwé kòkò bá bá ṣáàṣì. kò sí gbogbo yẹn mọ́.
kò sí gbogbo yẹn mọ́ ebi ti ṣẹ́jú jàre. bèbí ti ṣẹ́jú. ọ̀dà tábà ní káwọ̀ ń sìn ìṣẹ̀ṣe ti ń gba ayé lọ. bẹ́ẹ̀ni. kí ni ìṣòro tó wà nínú ìṣẹ̀ṣe náà bó ṣe wà nínú àwọn bẹ́ẹ̀ni ìṣẹ̀ṣe náà ní ìṣòro tiẹ̀. á dá fún yín ìṣòro wà nínú ìṣẹ̀ṣe o torí bí mo ṣe wà yìí orú ti mú mi lórí. má play underground something. mo ń gbọ́ yín lọ. so ìṣòro wà nínú ìṣẹ̀ṣe because àwọn èèyàn báyìí ní ìsinmi àjọ padà sínú ìṣẹ̀ṣe àwọn kan ti jẹ́ kó máa regret pé wọ́n padà sínú ìṣẹ̀ṣe. bí ti báwo. èmi gangan fún ara mi gan tí mo jẹ́ oníṣẹ̀ṣe gan mo ti bá ọ̀pọ̀lọpọ̀ babaláwo oníṣègùn ọlọ́ṣun ìlọ́tọ̀fọ́ lóríṣà àpàdé tẹ́ pé mo regret pé kí ni mo wá lọ síbẹ̀. kí ló fà á bí ti báwo. àti àmọ̀ pé ifá náà sọ fún wa pé èké ní pẹ̀rú èpè ní polè ilẹ̀ dídà ní pọ̀rẹ́ alájọbí ní pààyè kan tó bá ṣe bí ó ní òòṣà lọ̀rẹ́ o kẹ́nikẹ́ni má ṣe dalẹ̀ ọ̀rẹ́ despite the fact pé àwọn ìkìlọ̀ wà nínú ifá nínú àwọn ìṣẹ̀ṣe wa àwọn kan wà tó yẹ pé wọ́n sì ń fi ìṣẹ̀ṣe yẹn ṣe nǹkan tí ò dáa tó jẹ́ wípé ẹlòmíì gan báyìí ó ti kábàámọ̀ pé òun gan padà sínú ìṣẹ̀ṣe orí kó gbáláwo re kò ní. ìṣẹ̀ṣe náà níṣòro tiẹ̀. oníṣòro ti tiẹ̀ ọlọ́run má jẹ́ kéèyàn lọ bá èèyàn burúkú pàdé nínú ìṣẹ̀ṣe kí orí kó ṣe kí ni kó gbáláwo re kò ní. nínú ìṣẹ̀ṣe. nínú ìṣẹ̀ṣe. ewu náà wà nínú ìṣẹ̀ṣe. ewu wà ń bẹ bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n tẹ́ bá wò dáadáa ẹ̀sìn ìṣẹ̀ṣe ó fààyè lẹ̀ fún gbogbo nǹkan pàápàá jùlọ ó fààyè lẹ̀ fún ẹni tó bá pè rẹ̀ láàfáà láti gbafá ó fààyè lẹ̀ fún ẹni tó bá pè rẹ̀ láàfáà láti sọ pé àfáà ni mo fẹ́ ní Ọ̀ṣun nílé. ṣe mọ̀ wípé ta ló ọmọ Ọ̀ṣun ni àáké tó kọ́rí igi ibi tó ti wá ló padà sí so kò sí ìṣẹ̀ṣe ní gbogbo wa àyọjú ọ̀nà ló fi lọ sọ pé òun lọ ṣàfà tẹ́lẹ̀ àyọjú ọ̀nà ló fi sọ pé òun lọ ṣọ́ọ̀ṣì tẹ́lẹ̀ so ó padà wá sílé náà ni so kò sẹ́nìbọ̀dì tó ní right láti sọ pé kó má ṣe bẹ́ẹ̀ nítorí pé ogún ìní ẹ̀ ni ṣùgbọ́n ìṣàkàṣoko yẹn ni ò dáa lọ́fẹ́ jẹ́ òṣàkà kó jẹ́ òṣàkà lọ́fẹ́ jẹ́ òṣogbo kó ṣe òṣogbo àwọn ni Ifá pè ní ṣe ikú ṣe àwọn adáhùn ṣe wọn ò ń ṣe oníṣẹ̀ṣe wọn kì í ṣe wọ́n ṣàwọn máa ṣe wọ́n máa ṣe ṣẹ̀ṣẹ̀ wọ́n sọ pé ìgbàgbọ́ ní ká má ṣe òrùlé ẹni ó ti yín símẹ̀ àwọn ṣekúṣe ni wọ́n máa ń pè wọ́n Ifá sọ pé wọ́n dá Ifá nígbà náà wọ́n dẹ̀ ṣètùtù Ifá wá ní pé kán ṣe ẹbọ 200 wọ́n wá lọ ṣe ẹbọ 100 wọ́n ti jẹ 100 yẹn tán 100 tó kù tán ṣe òun làṣírí wọn fi ń tún sìn àwọn ilé máa bá àwọn kùdìẹ̀kùdìẹ̀ lọ́wọ́ wọn àwọn ilé máa bá apá orí àwọn èèyàn ní ọwọ́ wọn ẹ bá máa rí orúkọ wọn ẹ máa bá bíi Kasim Fawasi ṣé babaláwo wọ́n ṣàmọ̀ sọ pé babaláwo ni mi kì í ṣe babaláwo àfáà ni mí o. pásítọ̀ ẹ̀rí pé babaláwo ni àwọn èèyàn sọ pé wọ́n ń bá babaláwo kan ẹ̀yin tẹ́ máa ń sọ bẹ́ẹ̀ máa stop ẹ̀ ẹ̀yin lọ verify ìbéèrè orúkọ wọn kí orúkọ ṣé babaláwo máa ń jẹ́ Kasim Wasiu ṣé babaláwo máa ń jẹ́ bẹ́ẹ̀ ṣé babaláwo máa ń jẹ́ Matthew James so adáhùn ṣe ni wọ́n ló ṣẹlẹ̀ nìyẹn. ṣé dúdú láṣọ èṣù ni àbí dúdú gángan lè ṣù. dúdú lè ṣù ó ti yín sí báyìí dúdú ni gbogbo àwọn babaláwa dúdú ni. ok dúdú ni àwọn babaláwa bàbá wa. gbogbo àwọn babaláwa dúdú ni. èṣù ọ̀dàrà ẹ máa kọ́ tán pè ní ọ̀dàrà nǹkan tó ní ojú méjì. èṣù ọ̀dàrà. èṣù nísìnyí báyìí ó lè dẹ́ pé bóyá pé ẹnìkan ṣe ẹbọ o ebi dẹ̀ ń pa ó dẹ̀ nídìí oúnjẹ èṣù lè lọ sọ ó lè lọ provide oúnjẹ kó yí padà ó lè yí padà kó di oríṣiríṣi láti fi favour èèyàn ni wọn lọ ṣe pé ní onígbà ara tó ti yẹ yín sí báyìí pé ojú méjì ni. bó ni ìrìn àjò yín ṣe bẹ̀rẹ̀ bó ni ìrìn àjò yín ṣe bẹ̀rẹ̀ nínú kìrìsìtẹ́nì tí ìrìn àjò yín tó wá lọ bẹ̀rẹ̀ náà nínú ṣẹ̀ṣẹ̀ mo ṣí ilẹ̀ mọ́ sọ̀rọ̀ lọ. inú ìjọ kìrìsìtẹ́nì bí mi sí inú ìjọ Deeper Life nígbà tí ó pẹ́ a lọ sí Mountain of Fire a lọ sí CAC
a lọ sí mo jẹ ti jẹ ìpàpítà sí iná ṣàpàdé làwọn ogun wọn gbọ́ mi sí gbogbo wọn ga tó pàdé mi bẹ̀rẹ̀ àkàn láìpẹ́ inú wọn dùn láti rí mi a lọ bẹ̀rẹ̀ àkàn láìpẹ́ àwọn winner ṣàpò yẹn wọ́n rí mi gan inú wọn gan dùn láti yọ̀ mọ́ mi in fact ẹnìkan sọ pé Fèyí Ọ̀ṣun yìí gbé ẹ̀ gan ó sọ bẹ́ẹ̀ fún mi tí ẹni tó bá mọ̀ mí nígbà yẹn kó tó wá mọ̀ mí nísìnyí á mọ̀ pé ìyàtọ̀ wà ń bẹ so mo ti sọ fún yín pé àìsàn kan ló ṣe mí tó fi lọ tẹ̀ mí nífá kì í ṣe pé bóyá pé mo fẹ́ tẹfá àìsábàbí yẹn ló jẹ́ kí n tẹfá ń gbà yẹn mo dẹ̀ bára mi ń bẹ̀ mo dẹ̀ bára mi pé a dẹ̀ ń ṣe nǹkan yẹn dẹ̀ ń bọ́ sí so ìgbẹ́ náà la wà nísìn a dẹ̀ tún ń kọ́gbọ́n mọ́gbọ́n sí ní gbogbo ìgbà a fẹ́ ṣe é gan ṣùgbọ́n tàbá ti ṣe báyìí ìyá ẹ̀ máa ń jẹ wá. irú ìjà wo. like tí wọ́n sọ pé jẹ́ kí n fèsì teaching line mi mo lè sick kí n dáfá tí wọ́n á ní pé kí ló ṣẹlẹ̀ pé ẹ̀rìndínlógún mi dà pé kí n lọ gbé jáde pé mo ti ń pàtì mo ti ń ṣe kí n gbé jáde màá tún continue láti máa ṣe àdè máa ń tọ́jú àwọn èèyàn téèyàn bá ní anything tí ó jẹ́ àìlera ara both physical and spiritual èyí tàbá mọ̀ a ní àwọn èèyàn tí a máa pè sí èyí tàbá mọ̀ pé àmọ́ a sọ fún yín pé àmọ́ èyí tá ti ń lò tó ti ń ṣiṣẹ́ ó ní nǹkan kan tí mo ṣe nísìnyí tẹ́ pé ó ṣiṣẹ́ gan ẹ mọ nọ́ọ̀rùn obìnrin mi wà jẹ́ pé kò sí owó tó ti nà lérí kòkòrò nọ́ọ̀rùn agúnmu kan wà àti ọṣẹ ẹ̀ àti kírímù ẹ̀ tí jẹ́ pé tẹ́nìyẹn bá lò tó bá ní ìdẹ̀wé kọ́kọ́ tẹ̀sí ẹ̀ mi ì mind. ẹ lóògùn ẹ lọ́wọ́. mi ò mind tí bá rẹ̀ ń dẹ́pọ̀ ní kòkòrò tó pé kòkòrò yẹn kò lọ mo ní àgúnmu mo ní ọṣẹ mo ní kírímù ẹ̀ tẹ́ pé lè mo tẹ̀sí ẹ̀ ibi tí mo ṣe tẹ̀sí ẹ̀ gan ẹni tí mo tẹ̀sí ẹ̀ nìyẹn máa gbọ́ báyìí lára àwọn skul mi ọmọ mi kan lára àwọn pẹ́rẹ́ǹtì wọn torí gbogbo wọn mọ̀ pé oníṣẹ̀ṣe ni mí mo dẹ̀ respect pé torí àti christian àti muslim ló wà ní skul wa christianity náà dẹ̀ fi gbé skul wa kalẹ̀ torí skul mọ́ èmi ni ó ti yé yín nísìnyí báyìí so mi kì í máa ń kọjá èmi pé kinní kan so ọmọ yẹn mo rí pé kòkòrò bo gbogbo ara ẹ̀ ó bo gbogbo ara ọmọ yẹn tó pé stọ́ọ̀kì kòkòrò á máa ṣí mọ́ ṣe everything mọ́mí ẹ̀ máa ń lọ sórí òkè dáadáa mo máa ń pe mọ́mí ẹ̀ mo á ní ṣé ó gbà mí gbọ́ mo ní pé mo fẹ́ fún un ní nǹkan kan kó lọ lò fọ́mọ yẹn mo ní mo fẹ́ fún un ní nǹkan kan mo wá bu ọṣẹ yẹn fún mo bu àgbọmọ yẹn fún in fact nígbà tí kinní yẹn báyìí ara ọmọ yẹn ti dán iná ọmọ yẹn máa ń dùn mí confam ni mo máa yẹn inú yẹn kan máa ń dùn mí tẹ́ bá ní ẹni tó ní iná ọrùn kọ́ connect yín yẹ ká ṣe fún wọn kọ́ wá nígbà tó bá ti lò tán before and after àwọn gan máa rí inú wọn máa dùn torí ó ní àwọn kan báyìí jẹ́ pé wọ́n ní kòkòrò yẹn lára lẹ́kọ̀ọ́ àwọn máa wọ bí turtleneck wọ́n máa wọ aṣọ tó máa débì báyìí torí kò sí wọ́n ti náwó lóríṣiríṣi ọ̀nà wọ́n ti náwó gan kọ̀ǹfàmù ẹ̀ wà ọṣẹ ẹ̀ àgúnmu ẹ̀ àti kírímù ẹ̀ ó wà ńlẹ̀ even gan èmi gan ọṣẹ yẹn láti ṣe pé bóyá mo ní òun ni mò ń lò ẹ wo skin mi. torí náà ó dà ẹja ṣe báyìí torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa jákèjádò gbogbo àgbáláyé tán bá rí yín ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ wò pé ìṣẹ̀ṣe gẹ́gẹ́ lẹ́gbẹ́ dání tá bá wò dáadáa yóò ti tọ́jú mélòó báyìí tẹ̀ tí wọ́n náà ṣẹ̀ṣe. nígbà tí tó ti wù mí tí mo sọ pé mọ́ mi ṣì wà láyé pé wọ́n bí mi dá kí n sọ ìgbà tí mo wà ní school mọ̀ kí mo sọ fún yín pé a ṣe ìmọ̀ ìṣọwọ́lò èdè a ṣe fast course ní 300 level 400 level that was about that one is about 17 years ago nìyẹn but properly nígbà tí mo wá wọnú ẹ̀ properly kò tí ì ju bí 7 years ago. ààbò náà ṣẹ̀ṣẹ̀ finally. tí ju bí 7 years ago. so ẹ kì í lálàá pé ẹ kẹ́ẹ̀tì ẹ̀ wà ní chọ́ọ̀chì. lálàá kí mo wà ní chọ́ọ̀chì o ìfàsẹ́yìn nìyẹn náà ni. ìfàsẹ́yìn ní chọ́ọ̀chì lílọ. ọlọ́run ní jẹ́ kí n lálàá pé mo wà ní chọ́ọ̀chì. àwọn tó máa sọ pé àwọn lálàá àwọn rí àbárúgbó Ọbàtálá ni wọ́n rí tó nípa Ọlọ́run pé wọ́n tọ́lọ́run bá ti kú nìyẹn.
Ọlọ́run kì í pè yàn. Ọlọ́run kì í pè yàn. Ayé èèyàn kì í gbóhùn Ọlọ́run. Àwọn tó bá ti gbóhùn Ọlọ́run ti fẹ́ kú nìyẹn. Bí ti báwo àwọn kan máa ń sọ pé àwọn ọmọ gbóhùn Ọlọ́run. Irọ́ ni gbogbo ẹ̀gùn òrìṣà ló ń gùn wọ́n jọ. Nígbà àwọn tó máa ẹni pé àwọn wòlíì tó máa ń gbẹ̀mí ṣe gbogbo ẹ̀yẹn ẹni pé ọ̀rọ̀ wọn máa ń jánà ẹ̀gùn òrìṣà ló ń gùn wọ́n. Tó bá ti dé ẹ̀yẹn sọ fún wọn pé kí nìkan tó máa ń rí nature náà máa ń rí bí kò máa rí omi kò máa rí koríko. Ṣé wọn lè rí òyìnbó láyé àwọn tó máa parọ́. Olúwa sọ pé Olúwa kọ́ Olúwa irọ́ ni gbogbo ẹ̀. Olúwo ló sọ nǹkan kan. Ẹ̀mí òrìṣà ló máa ń wọnú wọn. Ẹ̀mí Iyemọja máa ń wọnú ẹlòmíì ẹ̀wà máa ṣe sẹ̀báì parapara. Ẹ bá ti rẹ́ ẹ wò tí ẹ̀gùn bá ti mú ẹlòmíì tó bá ti ṣe sẹ̀báì parapara tó máa ṣe sẹ̀báì. Ṣẹ́ni ní ti òrìṣà tó bá ti rẹ́ tó ṣe sẹ̀báì parapara wọ́n máa fẹ́ràn ara ẹ̀sán máa gbé omi sí. Ó lè jẹ́ pé Iyemọja ló wọnú ẹ̀ tó fẹ́ sọ̀rọ̀. Pé ẹ̀yin tẹ̀ ń dalẹ̀ sí omi ibi tó wà ń bẹ̀ yẹn má dalẹ̀ sí mọ́ o. Mo fẹ́ jà o, mo fẹ́ bínú o. Ṣé mọ̀ pé ó ti yé yín nísìnyí báyìí? Ẹ̀mí Iyemọja lè wọnú èèyàn. Ẹ̀gùn òrìṣà tó máa ń wọnú èèyàn, ẹ̀gùn Ọbàtálá máa ń wọnú èèyàn, àwọn ọmọ Ọlọ́bàtálá tẹ̀gùn ẹ̀wọ̀ Ọbàtálá máa ń wọnú wọn. Orí náà máa ń gbá mọ́lẹ̀ orí yẹn afẹ́ ádàbẹ̀ ní pé orí yẹn fẹ́ kò ní fọ́. A máa gbá orí yẹn mọ́lẹ̀ àwọn ọmọ Ọlọ́bàtálá. Tẹ̀gùn Ọbàtálá bá gùn wọn, orí ni a máa fọ́ orí mọ́lẹ̀ pì a máa fọ́ orí yẹn mọ́lẹ̀. A jẹ́ pé tá a bá wò àwọn churches tí wọ́n máa ń lọ ẹ̀mí kì í ṣe pọ́lọ́run ní bá wọn. Ẹ̀gùn òrìṣà ni àwọn ẹ̀mí òòṣà ló ń wọnú wọn. Kí ni nǹkan tẹ́ fi lè ṣàlàyé ẹ̀ tí ó jẹ́ ẹ̀rí ìdánilójú tí ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nígbàgbọ́ pé ẹ̀gùn òrìṣà ni ṣọ́lẹ́rì. Ẹ̀gùn òrìṣà ni nǹkan tó fi lẹ́rìí ni pé ẹ̀rí tí mo rí ni pé ó jẹ́ pé mo ti sọ kínní yìí rí pé ẹ lè imagine kí wòlíì máa jíṣẹ́ pé kẹ́ lọ bọ ilẹ̀. Wòlíì ti jíṣẹ́ fún mi rí tí mo kejì oníṣẹ̀ṣe yìí tó sọ fún mi pé kí n lọ mú ìkan kí ó ní pé kí n lọ mú ọwọ́ kan nínú ike Ifá mi kí n ṣe báyìí kí n ṣe báyìí. Ṣé inú Báíbù náà ti rí yẹn ni? Mo dẹ̀ gbàgbọ́ mo dẹ̀ ṣe nǹkan tó ní kí n ṣe nítorí pé ẹ̀gùn òrìṣà ló gùn ọ̀nà tó kàn gbà lọ ni. Nǹkan tó dẹ̀ wá dangerous ni pé ẹni tó bá ti jẹ́ wòlíì tó bá ti ríran yẹn ó ti àyànfẹ́ ni. Ṣé wọ́n rí pé kì í ṣe gbogbo èèyàn ló máa jókòó ìṣẹ̀ṣe ọmọ oníṣẹ̀ṣe ni gbogbo wa ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn ló máa fi kíṣẹ́ ṣe. Àwọn tó jẹ́ wípé wòlíì ni wọ́n táwọn pásítọ̀ yẹn kó wọn sínú church tán kàn fi wọ́n jẹun tán fi wọ́n gbowó jẹ́ pé rí ẹ̀gún máa ń gùn wọn gidi jẹ́ pé wọ́n dẹ̀ máa ń jíṣẹ́ kì í ṣe àwọn tó máa ń parọ́ o kì í ṣe àwọn tó máa ń parọ́ àwọn míì irọ́ ni wọ́n máa ń pa ó ti yé yín àwọn rí ẹlẹ́mìí gidi wà o tó yẹ pé táwọn máa jíṣẹ́ gan jẹ́ pé nǹkan wọ́n dẹ̀ máa ń rí tó wà dáadáa ó ti yé yín sìn báyìí so wọ́n dẹ̀ máa sọ fún yín pé kẹ́ lọ bọ ilẹ̀ wọ́n ní ẹ lọ bọ orí kì í ṣe nu Báíbù náà ti rí yẹn náà inú ìṣẹ̀ṣe ló wà ṣé wàá rí àwọn tó ń ṣe kinní yẹn àyànfẹ́ ni wọ́n ní nǹkan tó yẹ kán ṣe kán tètè lọ discover irú òrìṣà orí wọn kì í ṣe dandan pé gbogbo èèyàn ní kó tẹfá o mistake táwọn èèyàn máa ń ṣe nìyẹn o kì í ṣe pé tó bá ti ní ìṣòro báyìí wá tẹfá ẹlòmíì lè tẹfá gan kí ìṣòro yẹ kó ṣe pé kinní so gbogbo ẹ̀ ni ó wà papọ̀ tó bá ti tẹfá tó ṣẹbọ kó ṣògùn kó ṣe gbá kó ṣàwó kó ṣe kó bá ṣàsùn má pa ẹ̀wọ̀n lára kò sí bí wọ́n ti lo pàtì èèyàn ó ní àkínfi eku rú eku àkínfi ẹja rú ẹja àkínfi ẹyẹ rú ẹyẹ àkínfi ọmọ ènìyàn rú ọmọ ènìyàn. so irú àwọn tí mò ń bá àwọn tó máa sọ pé àwọn wòlíì tẹ́gùn òrìṣà máa ń gbò yín tẹ́ máa ń rí ìránṣẹ́ tẹ́ máa ń sọ àsọtẹ́lẹ̀ ẹ tètè lọ wá òrìṣà orí yín lọ kán rárí òrìṣà fún yín torí pé kò kí máa ń jẹ́ kán gùn lẹ́mìí o tó bá ti tó stage kan nítorí pé Jésù náà máa fi fògo ẹ̀ fún tó yẹ kó máa fi fògo fóríṣà yẹn. tẹ́ bá rí àwọn kan tó yẹ pé wọ́n dá ìjọ sílẹ̀ lónìí tó yẹ pé wọn ò tọ́ olórìṣà ni wọ́n tẹ́pà ṣe ń gbórúkọ wọn dọ̀la. bí ti báwo. mi ní dárúkọ wọn. mímí dòre rere mí. àwọn rí pé wọn ò tọ́. bàbá wa dòre dò ẹ rí pé wọn ò tọ́. remi mí ẹ rí pé wọn ò tọ́ orúkọ wọn dẹ̀ ṣì wà títí olórìṣà ni gbogbo wọn ìdílé òrìṣà náà ti wá. bí ti báwo kò yé wa sọ fún wọn wá láti ìdílé olórìṣà. ìdílé olórìṣà ni wọ́n ti wá òrìṣà ni wọ́n ní pé kán gbé lárugẹ wọ́n wá fi lọ dá ṣọ́ọ̀ṣì sílẹ̀ wọn ò tọ́ nítorí pé ẹni tó lọ fi dá sílẹ̀ náà ò tọ́ ẹ rí pé ogbó atọ́ àwọn abáláwa máa ń gbó máa ń tọ́ ni
ṣe rí ikú ìsinmi náà máa fi kú ń ṣe téèyàn bá ti dàgbà tó bá ti darúgbó ẹ rí i pé kò sí ikú wà ẹnìyẹn máa pàpà kú ni ṣùgbọ́n tó ara bá ti ń ní á ló fẹ́ lọ sinmi ẹnìyẹn papòdà á tún padà wá ìyẹn náà pè ní reincarnation a máa lọ a máa bọ̀ ní báyé ṣe rí kò sí ọ̀rọ̀ pàdé kan bí kinní kan ayé ìráǹdì ni ẹ sọ pé èjì ogbé sọ̀rọ̀ nípa existence of life ọ̀yẹ̀kú sọ̀rọ̀ ní total darkness so ikú àti ìyè igbá ńlá méjì àdé ìṣí ikú àti ìyè ṣùgbọ́n kéèyàn tètè máa ń kú yìí ni pé a ti fi ọ̀nà sílẹ̀ àti gbé orí lọ sí igbó òun ló fa ikú àìtọ́jọ́ àwọn tí à ń tẹ̀lé wọn ò tọ́ yes ikú yà ni wọ́n máa ń kú ṣùgbọ́n nínú àwọn ìṣẹ̀ṣe wa àwọn báláwa máa ń tọ́ ogbó atọ́ abọ́rúbọyò ogbó atọ́ ogun adé pàtó nìyẹn. ogbó atọ́ bẹ́ẹ̀ni. a jẹ́ pé nǹkan tẹ̀ ń sọ ń sìn ní wípé nínú Christianity kò sí ogbó atọ́ mẹ́nu. kò sí ogbó atọ́ nínú Christianity. ṣàwárí babaláwo náà tó náà ń kú kékeré ni. kò kọ́mọ̀ kẹ́kọ̀ọ́ ṣáájú rí babaláwo kẹ́kọ̀ọ́ ṣáájú gbọ́ pé wọ́n á jẹ́ pé ó nídìí wọ́n á lọ ró òkú yẹn ni. ẹ rí i pé wọ́n sọ fún wa pé kọ́ máa kíní yẹn ń dún nínú wọ́n sọ fún wa yí pé ká má ró òkú wọ́n ní pé kíní bókú sọ̀rọ̀ Sọ́ọ̀lù ìgbẹ̀yìn ayé mi má jẹ́ kó dàbí ti Sọ́ọ̀lù ọba ẹ rí i pé tí ẹnìkan bá lọ pààyàn tí wọ́n bá ti ró òkú ẹni tó pààyàn yẹn àṣírí ẹ̀ máa tú ẹlòmíì tó bá nídìí pé ó fẹ́ ṣoògùn owó ó fẹ́ lọ pààyàn kò ní lè ṣe orúkọ bẹ́ẹ̀ yẹn ẹ rí i pé oògùn owó ti pọ̀ wọ́n ti ń gbé yàn yẹn pé ẹ̀gbọ́n á gbé àbúrò àbúrò á gbé ẹ̀gbọ́n bàbá àti ọmọ wa pọwọ́pọ̀ wọ́n á fi àwọn ṣoògùn owó nítorí pé ó ṣe kí ni wọ́n bókú sọ̀rọ̀ mọ́ wọn pe òkú mọ́ wọ́n ti sọ pé yífò nìyẹn tó bá ti ṣe ọ̀nà àpáàdé ló ń lọ. ó ti yé nísìnyí báyìí àwọn nǹkan tí ó fà á tí kò tún fi sí ogbó atọ́mọ́ nìyẹn. àwọn nǹkan wo ló wá lè dá ìṣẹ̀ṣẹ̀ padà sí ti ayé ìgbà yẹn wá. lára ẹ̀ náà ni ká máa create awareness irú ètẹ́yìn ń ṣe yìí nítorí pé láìsí pé irú ẹ̀yin ìbáyìí sí àwọn èèyàn lè máa gbọ́ orúkọ tó ń gbọ́ yìí tójú létí tó lè máa ṣe ni pé kán máa follow Yorùbá Dùn online TV kán fi lè máa gbọ́ awareness la máa create. torí ọ̀pọ̀lọpọ̀ àwọn àdèdè káwọn èèyàn mọ̀ rí pé àwọn oníṣẹ̀ṣe onírọ́ pọ̀ gan-an náà pé orí ó máa gbé wa pa aláwo rè oníṣẹ̀ṣe náà onírọ́ wà nù. ó pọ̀ dandan kọ́ ni pé kì í ṣe gbogbo nǹkan náà lè wà máa pe babaláwo àbólóríṣà sí ìwọ fún ara ẹ gan you can do it let's learn how to do things on our own. àwọn míì máa ń wà tó yẹ kó wọ́n máa sọ pé àwọn fẹ́ wá bá mi màá ní pé kí n kọ́ yín nìkan tẹ́ máa ṣe wọ́n á ní rárá pé àwọn ò lè ṣe àwọn kí ló wà ń bẹ̀ màá ní kẹ́mú ìkòkò ẹlòmíì gan lánàá ikán mu fọ̀ọ̀sẹ̀ mo á ní pé kó lọ sí ọ̀dọ̀ àwọn lẹ́kùlẹ́jà yẹn kó lọ ra àwọn nǹkan yẹn ó ní ẹ̀wù mi mo bí mo ṣe máa gun àwọn èèyàn máa wò mí mo yá gbé fóònù fún màmá ẹ̀jẹ̀ bá mi bá gún kínní kò fún yín ní kankan iṣẹ́ ti wá tán wàá ṣáà lè gbé lọ ẹ ṣé mà bọ́dí má fẹ́ gba owó lọ́wọ́ ẹ̀ máa gbà máa dẹ̀ ṣe nǹkan tí òjú kan mẹ́ta tẹ́ pé gbogbo nǹkan tó parí òjú kan 1000 naira tí má dẹ̀ fẹ́ di tí màá tún post ẹ̀ sí ẹ pẹ̀lú DHL àwọn agbó fúnra wa ilé káfọkàn bá lẹ̀ ká máa lẹ́nìkan ká máa ṣe fúnra wa ìwọ tó sọ pé ọ̀rọ̀ orí bíbọ oníkálukú lè bọ orí ẹ̀ fún ara ẹ̀ náà. bí ti bò. normal èèyàn lè mu obì àti omi tútù àtọtí kó fi bọ orí ìyẹn generally lèèyàn lè lò ṣùgbọ́n nǹkan tó fi máa ń béèrè pé nǹkan tí orí èèyàn gbà nǹkan tí orí táyé gbà ó yàtọ̀ sí nǹkan tí orí kẹ́hìndé gbà just like bá ṣe wà bí mo ṣe wà nísìnyí àwọn oúnjẹ kan wà jẹ́ pé tó máa jẹ lẹ́gbẹ̀ẹ́ mi mo lè má bẹ ẹni tó máa ń jẹ yẹn gan mo lè má bá ṣeré mọ́ mo lè má sùn mọ́ irú èsúrú báyìí mi láìkẹ́ ẹlòmíì tẹ bá ń jẹ áyù àlùbọ́sà áyù yẹn lẹ́gbẹ̀ẹ́ ó lè má bá yín ṣeré mọ́ kò láìkẹ́ òórùn ẹ̀ bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ ni ẹlẹ́dàá oníkálukú òun ló fi jẹ́ pé a gbọ́dọ̀ béèrè kan torí ẹ̀ gbà àwọn chọ́ọ̀tì báyìí ẹja aborí ẹja àrò ni àwọn fi bọ orí ẹlòmíì ṣáá ẹlòmíì kẹ̀dẹ̀ rí ọmọ kínní ni gbogbo wa náà ọmọ omi ni because òrìṣà yẹn connect mu gbogbo wa kò jẹ́ pé dominant ó yàtọ̀ ok ẹlòmíì wà dé pé ẹja tó bá fi bá bọ orí èèyàn yẹ kó dá padà sínú omi yẹn pé ìwọ omi yìí o
àwọn èèyàn ti máa ń pa ẹ́ o, lára ọmọ yẹn táwọn èèyàn ti pa ni mo wá bá ẹ̀dá padà yìí o. Wọ́n máa mú ẹja, wọ́n á gbé ọ̀bẹ lé, wọ́n á fi bọ orí. Ìṣòro á tún wá pọ̀ fẹ́ nìyẹn. Yes, wọ́n máa béèrè pé kí ni orí ẹ̀ gbà lágbájá ọmọ lágbájá. But ìwọ tó bá jẹ́ pé o rẹ́dì láti ilẹ̀ tó bá ń wo irú program tá à ń ṣe lọ́wọ́ yìí, a ti máa sọ fún ẹ bó ṣe ń da 16. 4 lásán yẹn bí wàá ṣe lo obì wàá fi béèrè yes or no answer. Èmi lágbájá ọmọ lágbájá, mo mú àgbọn, mo mú omi, mo mú ọtí, mo fi bọ orí mi. Bẹ́ẹ̀ ni tí obìnrin yẹn ló bá ṣe rí, a máa ti sọ fún yẹn tí wàá ṣe wà pé yes ló sọ. Tí ò bá ti gbà wá tún mú báyìí. Èmi lágbájá ọmọ lágbájá, mo mú kọ̀ǹkọ̀, kórí mi má kọ ire, kórí mi kó kọ ibi, ó lè gbà. Mo mú ọ̀gẹ̀dẹ̀ àgbagbà, ó lè gbà. But ní ṣọ́ọ̀ṣì ẹja àrọ̀ yìí ní ṣá, ẹja aborí ní ṣá, ẹja àrọ̀ lọ́dáràn. àwọn pásítọ̀ tún di ẹrù ẹgbẹ́. Ẹ̀jẹ̀ sọ pé gbogbo agbára tó wà nínú omi ó yá ẹ máa gbogbo yín lẹ máa jẹ gbà. Ṣé pásítọ̀ kò lè di ẹrù ẹgbẹ́ ni? Kí ló kọ pásítọ̀, ṣé ẹrù ẹgbẹ́ wà nínú ìṣẹ́ Báíbù? Ṣé ẹrù ẹgbẹ́ wà nínú Báíbù? Àwọn oníṣẹ̀ṣe gan tẹ́ pé àwa gan ní mental colonization. Pásítọ̀ yẹn sọ fún mi pé kan tó ṣẹlẹ̀ ní kó fẹ́ di ẹrù ẹgbẹ́. Kúkú fi pásítọ̀ yẹn wípé máa lọ ọ̀dọ̀ àwọn ìyá lóríṣà kan bẹ́ẹ̀ di ẹrù ẹgbẹ́ yẹn. Torí pásítọ̀ tó bá ń di ẹrù ẹgbẹ́, gbogbo ẹrù ẹgbẹ́ táwọn olóṣà wa ti máa yín dì, ẹ tún lọ kí testimony ní ṣọ́ọ̀ṣì. Ẹ tún lọ máa ṣèdúpẹ́ ní ṣọ́ọ̀ṣì. Ẹ má gbowó ti tèmi lọ ṣọ́ọ̀ṣì o. Ẹni tí mo bá ti ṣe nǹkan fún tí nǹkan yẹn bá ti jẹ́, ẹ wá dúpẹ́. Ẹ má lọ kí testimony ní ṣọ́ọ̀ṣì. Ká má gbé lọ ṣọ́ọ̀ṣì. Ẹ má gbé lọ ṣọ́ọ̀ṣì o. Ọ̀dà ẹja wa wò gẹ́gẹ́ bí ìṣẹ̀ṣe lásìkò yìí. Mo rí wípé bẹ́ẹ̀ bá wọ ọmọ pásítọ̀ náà ní ìsìn, òun náà ti ń fi ìṣẹ̀ṣe sọ́wọ́, ìṣẹ̀ṣe ti ń gbayé lọ. Bẹ́ẹ̀ fi wọ ọmọ àfà, òun náà ti ní kẹfà lọ́wọ́, òun náà ti fi sọ́wọ́, ó ti ń gbayé lọ. Tẹ́ bá wò ń sìn, nínú ìwòye tèmi, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń wo àwọn oníṣẹ̀ṣe gẹ́gẹ́ bí ọmọ èṣù, ẹni tí ò dáa. Ẹ má jẹ́ kí n sọ pé ọmọ èṣù, wọ́n máa wò gẹ́gẹ́ bí ẹni tí ò dáa. Ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ ni pé wọ́n ti misconception pé àṣírí ẹ̀ṣẹ̀ ń tú nísìnyí. Bó jẹ́ pé àwọn ikọ̀ kan wà tẹ́ pé èṣù náà ń bọ̀ lójoojúmọ́ báyìí nínú ìṣẹ̀ṣe. A ti pínra wa, àwọn ikọ̀ kan mo ti ń bá yín sọ̀rọ̀ báyìí, kò sí èṣù ìlú tán tí ì bọ̀. Wọ́n ti bọ̀ èṣù láàrẹ, wọ́n ń bọ gbogbo èṣù. Èṣù yẹn pé kó máa tú àṣírí, kó máa jẹ́ kó máa sọ kan the right thing tó yẹ ká ṣe. Ó ti yé yín nísìnyí báyìí. Kí ni nǹkan tẹ́ béèrè yẹn? Náà ni mo béèrè wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níṣẹ́ báyìí wọ́n máa wò pé ìṣẹ̀ṣe. Even ni nǹkan tá à ń ṣe yìí, àwọn gangan náà ń ṣe even misconception pé ṣebí àwọn tó ń ṣe oògùn owó tó ń lo èèyàn yẹn, ṣebí ìṣẹ̀ṣe ni wọ́n. Ṣé àṣírí ti tú àbí kò tí ì tú? From January to December, gbogbo àwọn tó ń bá apá orí wọn wé egungun òkú lọ́wọ́ wọn. Mo ní ṣé ẹ bá ìṣùbí yìí ń bẹ̀? Ṣé ẹ bá Ògúnyẹmí ń bẹ̀? Ṣé ẹ bá Fábùmí ń bẹ̀? Ó ti jẹ́ kó yé wa wípé àwọn tó wà nínú ẹ̀sìn àjòjì yìí, àwọn ni evil. Wọ́n kàn fẹ́ jẹ́ kó máa parọ́ mọ́ ìṣẹ̀ṣe ni. Ìṣẹ̀ṣe pure. So àwa sọ fún yín pé kò síbi tó ti ń lo àwọn ẹ̀yà ara, kò síbi tó ti ń ṣe evil nínú ìṣẹ̀ṣe. Ó ti yé nsìn báyìí. Àwọn àfáà tó ń pè wá lẹ́lẹ́bọ̀ báyìí nísìnyí, ẹ lọ sínú ọjà Lẹ́kùlẹ́jà báyìí, mò ń béèrè lọ́wọ́ yín. Mi ò tí ì rẹ́gàn dá mi lóhùn láti jọ́ yìí o. Àwọn tó máa ń tẹ̀bọ̀ ni wá. Ẹ lọ sínú ọjà, ẹ sọ pé kí àwọn ìyàwó yín, àwọn mọ̀mọ́ yín kó fi Lẹ́kùlẹ́jà sílẹ̀, kó fi nǹkan ẹbọ lẹ̀. Àwọn nǹkan tó fi rán ọmọ lọ sí Mẹ́kà ní gbogbo àwọn kinní wọ̀nyẹn. Wọ́n lọ gá ọ̀pọ̀lọpọ̀ wọn gá fi lọ Mẹ́kà. So wá tó ṣe ẹni tó bá ti mọ̀ kán fẹ́ lọ máa preach pẹ̀lẹ́ bọ̀ ni wá ká fẹ́ bọ́ sílẹ̀. Ẹni káwọn ìyàwó yín kán fẹ́ bọ́ lẹ̀, àwọn ní ẹlẹ́bọ tó ń ta nǹkan ẹbọ yẹn. Ẹ̀yẹ kan fi sílẹ̀. Lára àwọn àǹfààní ìṣẹ̀ṣe tó ń jẹ nìyẹn. Ẹ̀yẹ kan fi nǹkan ẹbọ lẹ̀. Ẹ fi igbá àpèsè lẹ̀. Ẹ fi ìrọ́kẹ̀ fá lẹ̀. Ẹ fi yẹ̀rẹ̀ osùn lẹ̀. Ẹ fi epo àtẹja tó fi rúbọ lẹ̀. Ẹ̀yin ìyàwó àfà, ẹ̀yin àlàájà tí ẹ̀yin ta Lẹ́kùlẹ́jà, ẹ fi sílẹ̀. Kẹ́ tó ẹ yọ ìtí igi ojú yín, kẹ́ tó wá máa yọ títí wa. Ẹ kọ́kọ́ sọ fáwọn ìyàwó ní kán fi nǹkan ẹbọ lẹ̀. Ẹni kán fi nǹkan ẹbọ lẹ̀. Tẹ́ bá ti mọ̀ pé ẹ̀mí yín gbé, ẹni káwọn ìyàwó yín, àwọn àlàájà, àwọn àfà, àwọn ìyàwó àfà, ẹni kán má ta nǹkan Lẹ́kùlẹ́jà mọ́.
àwọn nǹkan ẹbọ ni níbẹ̀ wọ́n tún máa kírun bẹ̀ wọ́n dẹ̀ tún ta lọ èmi kan ẹbọ ni àníkẹ́ fi lẹ̀ fẹ́ bọ́ lẹ̀. gan náà mọ̀ ta. ní ẹ̀yẹ kó fi sílẹ̀ fáwọn káwọn máa tà káwọn tún máa fi lówó lọ àwọn àǹfààní tó yẹ káwọn máa di àwọn làwọn tún lọ jẹ wọ́n tún bú wa. òun làṣírí wọn ṣe ń tún sìn. àwọn tó máa bá pààyàn àwọn láti January to December mú ń kọ sílẹ̀ àwọn Kazeem Wàsíù Yẹ̀kínì ẹ̀dẹ̀ ṣe ń gbógun ti Ramon ni àwọn apá orí ẹ lè bá ìṣubí yìí nídìí ẹ Ògúnyẹmí ẹ lè bá Bákọ́lá wọlé nídìí ẹ ẹ lè bá Ọ̀ṣàtọ́lá nídìí ẹ àwọn ló wà nídìí ìbàjẹ́. torí ìdí èyí mo ṣe ń fi àsìkò yìí kí gbogbo àwa èèyàn pátápátá wípé a mọ̀mọ́ ṣe o láṣẹ Èdùmàrè Ìyá Nífà àwọn náà rèé tí gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn sá Ìyá Nífà àwọn fẹ́ràn Ìyá Nífà àwọn gbádùn yín àwọn ṣe kíní Ìyá Nífà náà rèé o ọ̀pọ̀lọpọ̀ ọmọ wò pé ẹ ti wá wọṣọ èṣù. àṣẹṣẹ sọdún èṣù tán ni ìbẹ́yìn náà wà ń bẹ̀ adóṣe ni. yóò mọ dùn mọ́ wa yóò mọ kúrò máwọn ta wa. mo dẹ̀ ń ṣàlàyé. mo fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi kí bàbá wa president mo fẹ́ fi àsìkò yìí kí bàbá wa president oníṣẹ̀ṣe ìṣẹ̀ǹbáyé àgbáyé bàbá wa Àyàdì Ọ̀fọ̀rẹ̀land Tèmítọ́pẹ́ Ìjínígà Ọ̀fọ̀rẹ̀ kingdom Tèmítọ́pẹ́ Ìjínígà wọ́n tún ní ọba Mògún mo fẹ́ kí wọn fún iṣẹ́ ribiribi ààrẹ ọba àṣà àgbáyé náà fún tán ṣe ní is not Satan mo fẹ́ kí ìyá wa Ifátóyìn Ọmọṣẹ́kẹ̀ Òkun Ògúndìpẹ̀ Ifáṣeun Ifáṣẹ́gun mo fẹ́ kí gbogbo wọn mo fẹ́ kí Velili mo fẹ́ kí ara mi náà mo fẹ́ kí Yorùbá Dùn Online TV náà wípé ẹ kú iṣẹ́ takuntakun ìṣẹ̀ṣe á gbé gbogbo wa o. yóò mọ dùn mọ́ wa yóò mọ kúrò máwọn ta wa ìṣẹ̀ṣe làgbà o ẹ má jà gbàgbé ìṣẹ̀ṣe nǹkan tá à ń ṣe ń lé bàbá yín tẹwálẹ̀ ṣe mọ́ wọn náà ń pè ní ìṣẹ̀ṣe o ọ̀rọ̀ nǹkan tán wọ́n bè sùn ilé bàbá rẹ̀ wọ́n bọ Ògún ilé bàbá tiẹ̀ ni wọ́n ti ń gbégún ọwá ló ṣe mọ́ ìwọ náà ti mọ̀ nǹkan tó padà máa ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí kò sí nǹkan kan tí ó padà ṣẹlẹ̀ nǹkan máa ń padà ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ òun ni wọ́n ń pè ní ìṣẹ̀ṣe abẹ́ta kò tètè padà sí root back to your root. bẹ́ẹ̀ni because òrìṣà yẹn ló máa padà pa ẹnìyẹn. bẹ́ẹ̀ni back to your root mo kí gbogbo wa o gbogbo àwa tó jẹ́ wípé à ń gbé ifá lékè à ń gbé ṣẹ̀ṣe lékè à ń gbé àṣà ilẹ̀ káàró òjìrì à ń gbé lékè yọmọ dùn mọ́ wa yọmọ kúrò. tó bá nídìí àwọn nǹkan tẹ́ pé nǹkan ara tó máa ń ṣe wọ́n kán kàn sí yín òkè kan sí wa. yọmọ dùn mọ́ wa yọmọ kúrò máwọn ta wa níbikíbi tá a bá wà ẹ má jà gbàgbé ìṣẹ̀ṣe ilẹ̀ bàbá wa o ó ṣe kókó ó sì ṣe pàtàkì.